Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa show, the baby of Yoruba nation. Mo kí gbogbo ẹ̀yin màmá bàbá tẹ lórí ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbóhùn èmi ọmọ yín. Èmi gangan lèmi wà nífẹ̀ẹ́ lómi ìṣe mi. Mo gbé fídíò kan wá fún wa. Ṣẹ́rí gbogbo àwa tá la fẹ́ Odùduwà nation. Tí a dalẹ̀ Yorùbá, tí a dá ilẹ̀ Odùduwà, ilẹ̀ á máa dà wá o. Gbogbo ẹni tó bá dalẹ̀ ilẹ̀ á dà wọ́n. Torí mi ò dalẹ̀ ilẹ̀ ò lè dẹ̀ mi. Mi ò dá ọmọ Yorùbá, ọmọ Oòduà. So ilẹ̀ ò lè dá èmi Àyọ̀ká Lady K. Wọ́n call attention mi sí fídíò bàbá Adeniran àti Alhaji Ajikobi àti Màmá Kúkú. Àánú dẹ̀ ṣe mí pé ọmọ Oòduà ṣáyé lélẹ́yìí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí, wọ́n jata, wọ́n jẹpo, wọ́n jẹyọ ọmọ Oòduà wípé a fẹ́ Yorùbá nation. Wọ́n jẹ àwọn nǹkan tí mo kà sílẹ̀ lórí wípé a ní a fẹ́ Odùduwà nation. Ọmọ Yorùbá sì wọ́n láàárọ̀, wọ́n sì wọ́n lọ́sàn-án, wọ́n sì wọ́n lálẹ́. Kí ni wọ́n fi sọ fún àwọn ọmọ Yorùbá? Kẹ́ lè mọ̀ wípé kòkòrò tó jẹ ìgbà ọmọ Yorùbá, ìdí ìgbà ló wà. Tẹ́ bá lọ nínú Yorùbá, ẹ lọ with peace. Ẹ lọ. Kì í ṣe kẹ́ wọ́n máa dúró wípé òkúbi tọ́mọ Yorùbá fẹ́ gbà kọjá. Ẹ ti gbàgbé ijó tẹ jata tẹ jẹpo tẹ jẹyọ. Ọmọ Yorùbá ọ̀lẹ̀dẹ̀ dẹ̀mọ̀ fún wípé aláfẹ́ dá dúró afẹ́ gba ìran wa. Àwọn yìí wọ̀nyí ti gbàgbé wípé máa play fídíò náà ẹ gbọ́ ọ̀rọ̀ tó jáde ní ẹnu bàbá Adeniran. Ẹ ti gbàgbé ìgbà tí ò sí nǹkan kan tó kù díẹ̀ káàtó tí ìran Yorùbá dúró tì yìí. Ẹ ti gbàgbé wípé a fẹ́ gba òmìnira ló so wọ́n papọ̀ ló jẹ́ ká mọ́ra wa ta fi bára wa ṣe. Tẹ́ bá wá sọ wípé ọ̀rọ̀ tí yóò gbà kẹ́ dúró nídúró ẹni tó máa gba ìran yìí kúrò lóko ẹrú, kò yẹ kẹ́ dákúyà tó jẹ ìran yìí. Bàbá Adeniran, Bàbá Adeniran, Ìyá Kúkú àti Alhaji Ajikobi. Nísìn táwọn èèyàn bá wá rí eléyìí, wọ́n ní lára àwọn ọmọ Sunday Igboho. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni ó ti pẹ́ tèmi ti mọ̀ wípé Alhaji Ajikobi ti sọnù kúrò lẹ́yìn Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, ṣùgbọ́n wọ́n fi rẹ́dẹ̀rẹ́dẹ́, wọ́n fi rẹ́ mà yẹn lára. Ẹ má jẹ́ kí n rojọ́ jù, ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá Adeniran. Ẹ wá gbọ́ ibi tí wọ́n bìlọ́ǹgì sí. Táwọn ọmọ Yorùbá ò mọ̀, tá gbára lé wọn, tá rí wọn gẹ́gẹ́ bí igbákejì olórí fún ìrìn àjò àti bọ́ kúrò lóko ẹrú ọmọ Yorùbá. Tí a mọ̀ wípé àwọn gangan lọ̀tá ayérayé tó ń bá ìran Yorùbá jẹ, tó ń bá ìran Yorùbá mu, tó ń bá ìran Yorùbá sùn, tó ń bá ìran Yorùbá jí. A fúnra wípé bàbá Adeniran, Yèyé Kúkú, adárúkọ yín kì í ṣe fún ti ìjà ṣùgbọ́n ó dùn mí, àti Alhaji Ajikobi, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, àwọn gọ́lá bá máa pè ní fọ́mátì tó gbásíkì tó mú yes tí wọ́n wá mú information ibi tí a bá iṣẹ́ ìrìnàjò Yorùbá nation dé. Ó ṣe àwọn ọdún pé outcome ó ṣe jẹ́ pé 9 minutes táwọn bàbá Akíntóyè fẹ́ declare Yorùbá nation ní Dúpẹ́ declare. Kí ló ń ṣẹlẹ̀? Àṣàwọ̀ yẹn ti mount Dúpẹ́, ọtún wá mount àwọn èèyàn ti bàbá Akíntóyè. Ohun tí bàbá Akíntóyè bá fẹ́ ṣe, because alẹ́ ẹjọ́ tí wọ́n ṣe mítìnì yìí, ká ní ohun tí mi ò wà wí ẹ̀yìn máa ní mi ò mọ̀ sí. Alẹ́ ẹjọ́ yẹn, báwo ni Dúpẹ́ ṣe gbọ́ tó fi jáde níjọ́ kejì tó lòun declare, tó fi di wípé àwa bára wa níbi tá bára wa lọ́jọ́ ti tòní, tó fi di wípé gbogbo ẹ̀ wá padà dà bó ṣe dà yìí, ta fi wá rá kòrò lójú kan ọmọ Yorùbá. Ẹ wá gbọ́ ohun tí bàbá Adeniran sọ. Bàbá Adeniran ti gbàgbé ijọ́ tó rí fọyín tọmọ Yorùbá dáwọ́.
ẹ ti gbàgbé ọjọ́ tí inú ń ro yín tọ́mọ Yorùbá dáwọ́, ẹ ti gbàgbé ọjọ́ tẹ́bi ń pa yín tí ọmọ Yorùbá all in the name of wípé a fẹ́ gba Yorùbá nation, a fẹ́ gba Odùduwà nation. Nítorí Yorùbá nation lọ́pọ̀lọpọ̀ ṣe mọ̀ yín, nítorí Odùduwà nation lọ́pọ̀lọpọ̀ ṣe mọ̀ yín. Ẹ wá ti gbàgbé ọjọ́ tí ebi pa yín tí wọ́n fi oúnjẹ sí yín lẹ́nu. Ẹ̀yin lè bọ́ síta kẹ́ máa ní ìpéjọpọ̀ tẹ́ pè yìí, ẹ wá pe èrò jọ wípé bí ẹ̀yin ṣe máa ti Tinubu lẹ́yìn, tí Tinubu máa lọ ṣe ìjọba ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn torí ẹ̀ wá bí. Dàtí sì wípé ìyà tó jẹ ìran Yorùbá ẹ̀bẹ̀ náà kí ìran Yorùbá bọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program kí tó play video wọn kẹ́ tó máa gbọ́ nǹkan tí wọ́n sọ lẹ́nu. Tí Tinubu bá wá kúrò bẹ́ẹ̀ ní 2031, báwo lẹ ṣe fẹ́ ṣe? Ibo lọmọ Yorùbá fẹ́ padà sí? Ẹ ti rówó gbà lẹ́yìn olóṣèlú, ẹ ti kó ságbádá funfun ẹ̀kọ́ yín, ẹ̀kẹ́ yín ti ń dán, ẹ̀kẹ́ yín ti yọ yọ̀tọ̀rọ̀tọ̀, pupa yín yẹn ti jáde dáadáa, ó ti kúrò ní ẹ̀ṣà, ó ti di fresh one padà. Tí Tinubu bá kúrò bẹ́ẹ̀ tán, àwọ̀ yín á ṣá, á ju ta ṣálẹ̀ lọ. Tí Tinubu bá kúrò bẹ́ẹ̀ tán, gbogbo yín tẹ̀ wọṣọ funfun tẹ ló ń pe ìpàdé bí ẹ ṣe máa fa Tinubu lọ́wọ́ sókè tó bẹ́ẹ̀ ṣe máa fún ní support tó máa tún lọ ṣe ẹlẹ́ẹ̀kejì kíyà máa jẹ ìran Yorùbá lọ. Tí Tinubu bá kúrò bẹ́ẹ̀ tán, gbogbo yín lẹ máa rí pépà lẹ̀ tẹ máa pè lówó, kì í ṣépè bí ò tó ṣépè fún yín. Tẹ bá sì rí pé bí a mo la ẹnu mo ṣépè fún yín, ẹ má bínú, mi ò bú yín bó ṣe kọjú sí mi ní àtẹ̀yìn àti ìyẹn kúkú, mi ò bú kankan nínú yín. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ rántí wípé gbogbo ohun tí ẹ̀yin ọ̀dàlẹ̀ wá ṣe nínú ìrìnàjò Yorùbá nation ẹ̀ ní lọ láì jẹ̀yẹ̀ṣẹ́ yín. Ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ látẹnu àwọn pípù yìí kẹ́ wáyé lóde. Ṣe ti rí bá báyìí àwọn tó ṣe ta fi dé bí ta dé lọ́jọ́ ti tòní, àwọn tó ṣe tí ebi fi padà pa ìran Yorùbá, àwọn ilẹ̀ ti rí yó. Olórí obìnrin àgbáyé, olórí obìnrin, ẹ jẹ́ ká tẹ̀jọ́ pẹ́. Ajíkọ̀bí nìyẹn o. Gbogbo wọn ìrìnàjò ṣe Yorùbá nation, gbogbo àwọn tàjọ ṣe Yorùbá nation yẹn. Ẹ ti ráwọn ọba ilẹ̀ Yorùbá, ẹ ti ráwọn ọba ilẹ̀ Yorùbá, àwọn tẹ́ ò ní jẹ́ kẹ́rí Yorùbá nation gbà. Tí wọ́n bá ṣe kóra wọn jọ fún àtìlẹ́yìn Tinubu, gbogbo wọn dẹ̀ jẹ́wọ́ bó nínú Yorùbá nation. Ó níbi tá a lọ́nu fídíò yìí o, fídíò igun o, ṣùgbọ́n máa kọ́ tiẹ̀. Gbogbo àwọn obìnrin tó kóra wọn jọ nígbà yẹn náà tó kóra wọn ní obìnrin àgbáyé kájọ ṣe Yorùbá nation. Bàbá Adeniran lọ́pẹ́ yẹn torí bàbá Adeniran ni wọ́n ṣe wá.
torí bàbá Adeniran ní gbogbo wọn yẹn ṣe pọ̀ bẹ́ẹ̀ o bàbá Adeniran ló kó wọn jọ àwọn tájọ́ ṣe Yorùbá nation ó láwọn tí mo mọ̀ nínú fídíò yìí o ẹ̀yin ìyá mi bàbá mi àwọn tájọ́ ṣe Yorùbá nation tí wọ́n jẹ tí wọ́n mu nínú Yorùbá nation ni wọ́n kóra wọn jọ yìí o ẹ já máa wò lọ. màá bẹ̀rẹ̀ pẹ̀lú ìjúbà kí nìdí ṣe rí nǹkan tá à ń ṣe ń délé ni ó ti wáyé rí ní 1948 ní Ilé Ifẹ̀ nígbà tí wọ́n launch ẹgbẹ́ ọmọ Odùduwà. Being house rich to me means more control over our retirement. Gidi là ń lọ. Ní Ilé Ifẹ̀ nígbà tí wọ́n launch ẹgbẹ́ ọmọ Odùduwà. Wàhálà tó dojúkọ Yorùbá ńgbà náà tí Awólọ́wọ̀ fi gbé ẹgbẹ́ ọmọ Odùduwà kalẹ̀ kò tó wàhálà tó ń kojú Yorùbá lóde òní. Ṣùgbọ́n a dúpẹ́ pé a ní àwọn aṣáájú nígbà náà tí wọ́n dìde wọ́n fọwọ́sowọ́pọ̀ náà jẹ́ kí ọkọ̀ Yorùbá ó jó àjò rẹ̀yìn. Lágbára Ọlọ́run lásìkò tiwa náà iná Yorùbá ò ní jó àjò rẹ̀yìn lágbára Ọlọ́run. Mo júbà Ọlọ́run Olódùmarè adẹ́ẹ̀dá aṣẹ̀dá. Mo júbà gbogbo àwọn akọni àti aṣíwájú ilẹ̀ Yorùbá tí wọ́n ti kọjá lọ. Pàápàá Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí, Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Dókítà Akínọlá Májà, Olóyè Samuel Ládòkè Akíntọ́lá, Olóyè AMA Akínlóyè, Olóyè Adékúnlé Ajáṣin, Màmá Fúnmiláyọ̀ Ransom Kuti, Olóyè Tóní. Bàbá Adeniran lẹ ń wò yẹ o ẹ̀yin tẹ́ bá mọ̀ wọ́n o àbí tẹ́ bá gbé bàbá ti change tẹ́ dá wọn bọbọ. Olóyè Lateef Jákàndé, Sẹ́nétọ̀ Wúrọ̀ọ́lá Ẹ̀sán, Olóyè Bísí Ọ̀nàbánjọ, Ọ̀jọ̀gbọ́n Ambrose Ali, Olóyè Ọ̀nkú Bọ́lá Ìgè, Cicero of Ẹ̀sà Òkè, Olóyè JS Ọláwọyí, Olóyè Cornelius Adébáyọ̀, arákùnrin Rótìmí Akérédolú, kí Ọlọ́run kí ó tẹ̀lẹ̀ fún wọn. Mo tún wá júbà àwọn tí wọ́n ṣì wà tí wọ́n tú ọkọ̀ ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ àwọn bíi bàbá wa Reuben Fáṣọ̀rántì, ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká Onígègé Àrà, ọ̀jọ̀gbọ́n Adétún Ògúnṣẹ̀yẹ, ọ̀jọ̀gbọ́n Bọ́láńlé Awẹ́, Ọba Olúfàlàẹ̀, General Alani Akínníadé, Olóyè Bísí Àkàndé, Ọmọọba Ọlágúnsóyè Oyinlọ́lá. Ohun tí bàbá Adeniran fẹ́ sọ ni mo fẹ́ ká gbọ́ o. Gani Adams. Mo júbà gbogbo orí adé ilẹ̀ Yorùbá. Pàápàá Ọọ̀ni Rìṣà, Àrólé Oòduà, Ọọ̀ni Adéyẹyè Babátúndé Ògúnwùsì Ọ̀jájá kejì àti Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé Ọba Akeem Ọ̀wádé. Mo júbà. Ṣé tí báyìí kẹ́mẹ́ lọ́mọ sọ pé old video ni new video ni o. Mo júbà àwọn ìyá mi Òṣòlóńgà, arúgbó aṣọ má balẹ̀. Mo júbà gbogbo àti àwọn ọ̀jọ̀gbọ́n ní Ifẹ̀. Kọ́mọ Yorùbá ká mọ bí tá ń lọ. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo júbà ọmọdé, mo júbà àgbà, mo júbà bàbá àti ìyá tí wọ́n fi mi sáyé. Ní àkótán, mo júbà ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, aṣíwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ọkùnrin takuntakun, atósátọ̀ lọ́jọ́ ìjà, Jagaban Africa. Mo júbà kí bá mi ṣe o. Ẹ gbọ́, ẹ jẹ́ kí n sọ Gẹ̀ẹ́sì díẹ̀. Màá sọ díẹ̀ fún yín. Wọ́n ní amúkùn òkèlè ń wò ẹ̀ wọlé.
I must begin by acknowledging Ọlọ́ receipt tí of the wọ́n letter fún of mi live show báyìí apology lórí ọ̀rọ̀ Yorùbá tendered to my nation. humble self by Àpapọ̀ Ẹgbẹ́ Yorùbá Oòduà Lágbàáyé for some wrongful allegations made against my person some 3 years ago Ṣẹ́gbọ́. when we were involved in the Yoruba Nation agitation. Ṣẹ́gbọ́. It is with a deep sense of gratitude that I accept the said apology, which has set the record straight and has absolved me of any wrongdoing. In particular, I thank Arole Anikinu Fakoya, Engineer Ola, Yeye Semikuku, Ọmọọba Adéjọkẹ́, among others. Àti gbogbo ẹ̀yin tẹ́ wà níkàlẹ̀ ní òní, mo dúpẹ́ lọ́wọ́ yín. We members and representatives of various Yoruba groups are here gathered today under the common umbrella of Àpapọ̀ Ẹgbẹ́ Ọmọ Yorùbá Oòduà Lágbàáyé to foster unity, ìṣọ̀kan, peace, àlàáfíà, progress, ìlọsíwájú, and development, ìdàgbàsókè, across the length and breadth of Yoruba land and in the diaspora. Oh, ìyẹn onípolówó yẹn wá bí gbà ẹ wá bí gbà. Àsìkò polówó kọ́ lélẹ̀. Àsìkò yìí kọ́ àbí kílẹ̀ ni mo sọ. Àsìkò yìí kọ́ ló yẹ kó polówó. And in the diaspora. Ẹ bá mi ṣe o. It must be emphasized that this is not a separatist organization. Ngbà míì tọ́lọ̀ ń bá dáhùn àdúrà èèyàn yìí tètè mọ̀ èèyàn yìí máa jágbe mọ́ lọ́hùn. Àti 2023 lọ́lọ́run ti dáhùn àdúrà Yorùbá but ọ̀pọ̀lọpọ̀ wà ọmọ. Oore ọ̀fẹ́ ta ní lónìí pé ààrẹ tó wà lórí àlééfà jẹ́ Yorùbá ká tó tún ní bóyá 40 ọdún àbí 50 ọdún àti kọjá ká tó tún ní àǹfààní ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. So káyà tètè pé ààrò àti ọ̀dọ̀fínú wa ká ronú dáadáa bá a ṣe máa lo àsìkò yìí bá a ṣe máa ti Tinubu lẹ́yìn tó fi jẹ́ pé àní kábàámọ̀ Ọlọ́run ní jẹ́ ká kábàámọ̀. Àwọn nǹkan tí àpapọ̀ ẹgbẹ́ ìgbé lọ́wọ́ wọ́n pè ní core objectives. Èkíní ni restructuring. Tẹ́ bá wo constitution 1999 ẹ rí pé 98 items ló wà ní legislative list 98 items ṣùgbọ́n 68 ló wà under exclusive legislative list. Ìyẹn ló jẹ́ pé constitution yẹn fún ìjọba àpapọ̀ ní àṣẹ lórí 68 nínú 180 ó fún wọn ní Ẹ jẹ́ ká dá libo bẹ́ẹ̀ yẹn because fídíò yẹn gùn gan. Èyí tó ṣe kókó bẹ́ẹ̀ òun láti gbọ́ yẹn ìyá mi ẹ̀yin bàbá mi. Náà mi ò wá bá bàbá délé ọjà mi ò wá bá yèyé kúkú jà tàtẹ̀ níbi tí mo fẹ́ bá wọn jà mélòó lára mi same ti Ajúkòbí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ jókòó kẹ́ rò dáadáa tí Tinubu bá kúrò bẹ́ẹ̀ tán kí ló máa ṣẹlẹ̀ sí ìran Yorùbá. Bàbá Wale Adeniran sọ wípé Ọlọ́run ti gbọ́ àdúrà Yorùbá láti 2023 àbí bẹ́ẹ̀ kọ́ tí bá ṣe mistake irú àdúrà wo lọ́lọ́run gbọ́ fún Yorùbá. Ipò wo ni Yorùbá wà ní 2023 ipò wo la wà ní sí. Ẹ fún mi ní ohun àmúyangàn kan tí a lè tọ́ka sí wípé ara gbígbàdúrà Yorùbá rè látara President Bola Ahmed Tinubu Jagaba of Africa bẹ́ẹ̀ ṣe sọ. Ẹ fún wa ní ohun ìdùnnú tí a lè fi proud tá a lè fi boast pé yes Ọlọ́run ṣe yìí fún wa la mọ̀ Ọlọ́run ṣe wá lóore ní ilẹ̀ Yorùbá wa la mọ̀. Láti ilẹ̀ ibi Lady K máa sọ wípé
tó bá sọ wípé ẹni tó ní ọpọlọ àti ìṣèlú Tinubu ni ṣùgbọ́n wọn ò ní jẹ́ kó ṣe. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n ti jẹ́ kó ṣe báyìí? Ohun tí Tinubu fi ń ṣe ìlú lọ́wọ́lọ́wọ́ báyìí, tí ìlú fi tùbà tó fi tùṣẹ́, tí ìlú fi dùn, tí a fi rí ìrí wípé Ọlọ́run ti gbọ́ àdúrà wa Yorùbá láti 2023 gẹ́gẹ́ bí bàbá Professor Wale Adeniran ṣe sọ wípé Ọlọ́run ti gbọ́ àdúrà wa láti 2023 ṣùgbọ́n àmọ́ ohun tí a rí ta fi lè yọgàn, ta fi lè máa ṣe alihamdulilayi rọ̀bì àlàmé, ta lè máa fi sọ wípé Jésù ò ṣe nítorí tó gbàdúrà wa, ta lè máa fi sọ wípé ẹ̀yin onílẹ̀, ẹ̀yin alálẹ̀ ilẹ̀ Yorùbá ẹ máa ṣe o tí ẹ jẹ́ kójú kó tì wá tẹ gbàdúrà wa. Ẹ sọ fún mi, ẹ wo ipò tí Yorùbá wà. Tó bá ń sọ̀rọ̀ nípa Áfíríkà, Yorùbá ló wà nínú aṣálẹ̀ jù, Yorùbá ni ìyà ń jẹ jù, Yorùbá ló kàwé bí ẹni tí ò kàwé, Yorùbá ló kọ́ṣẹ́ bí ẹni tí ò mọṣẹ́, Yorùbá ló ń jẹ egungun ẹran bí ẹni tí ò ní ẹran, Yorùbá ló ń wọ àkísà bí ẹni tí ò láṣọ. Tí bá parọ́, ẹ̀yin olóye, onímọ̀, onílàkàyè, ẹ bá mi kọ sí comment section. Ẹ bá mi fún ètò yìí síta kí gbogbo ayé kó gbọ́ ohun tí bàbá Wale Adeniran sọ wípé àsìkò yìí ló yẹ kí gbogbo ọmọ Yorùbá tẹ jẹ ata, tẹ jí epo, tẹ jẹ yọwọ́, wípé ẹ fẹ́ kó wọn kúrò ní ilẹ̀ aṣálẹ̀, ẹ fẹ́ kó wọn lọ sí ilẹ̀ lérí kó máa dúpẹ́. Bàbá Wálé, kí wọ́n máa dúpẹ́ wípé Ọlọ́run ti gbọ́ àdúrà Yorùbá. Ẹ tún wá sọ statement kan sà, ẹ ní wípé ká tún tó gígùn Tinubu á fẹ́ tó ọdún mélòó lẹ pé mi ò gbọ́ dáadáa. Kó tó wá dìgbà yẹn tá bá tún wá rí wípé ọmọ Yorùbá jẹ president of Nigeria, kí ló máa ṣẹlẹ̀ sí ìran Yorùbá? Ènílẹ̀ wo ẹ̀ wọ̀la, ohun tẹ́ ì jẹ lọ́wọ́ òun ni gbogbo yín wò. Ẹ wo ohun tí ìran Yorùbá máa jẹ́ lọ́jọ́ ọ̀la. Ẹ wo bí tí ọkọ̀ Tinubu tó máa gúnlẹ̀ sí, tí ọkọ̀ yẹn bá wá gúnlẹ̀ tán, báwo la ṣe fẹ́ mú ìrìn àjò yẹn pọ̀? Ibo ni ìrìn àjò yẹn ti fẹ́ bẹ̀rẹ̀? Ibo wá ní ìrìn àjò yẹn náà fẹ́ forí ṣọpọ́n sí? Ẹ wo, ẹ wá ní kí gbogbo ọmọ Yorùbá pawọ́pọ̀ kó sọ́pọ́tì Tinubu. Ẹ̀yin ọmọ Yorùbá tàtàṣẹ́ ti ráyé lóde. Bàbá slow, bàbá slow. Ọlọ́run má jẹ́ amúlétì ìkà, Ọlọ́run má jẹ́ ká fi ìkà ká fi ṣe aṣọ ìbora, Ọlọ́run má jẹ́ a fi ìkà ṣe aṣọ ìbora. Ọmọ Yorùbá fi ìkà ṣe aṣọ ìbora, ọmọ Yorùbá fi ìkà ẹni bí èèyàn ṣe aṣọ ìbora. Ẹ wo gbogbo wàhálà lálàá àwọn èèyàn ní diaspora. Ẹ wo mítìnì láàárọ̀, mítìnì lọ́sàn-án, mítìnì lálẹ́. Mo gbọ́ tí bàbá Wálé Adeniran tí wọ́n dárúkọ sísítà mi ọmọọba Adéjọkẹ́ l'Amẹ́ríkà. Kò gbọ́dọ̀ jẹ́ páwọn náà wà pẹ̀lú yín. Sísítà mi ò gbọ́dọ̀ wà pẹ̀lú yín. Ọmọọba Adéjọkẹ́ l'Amẹ́ríkà, wọ́n mọ ohun tí ojú wọn rí nínú ìrìnàjò Yorùbá nation. Wọ́n mọ akitiyan tí àwọn ṣe. Ṣé ti program ní kí n sọ ni? Àbí ṣé ti rally tó lọ ṣe níwájú White House l'Amẹ́ríkà? Tí sísítà mi gbé microphone dání báyìí tó mú jeans shirt wọn tó súnmọ́kùn pẹ́ tí wọ́n pariwo Yorùbá nation la fẹ́. Kí lorúkọ president tó wà bẹ́ẹ̀? Joe Biden. Joe Biden, speak up. Your silence is killing us. Your silence is killing Nigeria. Your silence is killing we Yorubas. Tí ọmọọba Adéjọkẹ́ pariwo fitafita, tí sísítà mi gbá microphone dání báyìí, kì í ṣe kan, kì í ṣe méjì o, ni wọ́n lọ ṣe rálì yẹn o, tí sísítà mi máa gbá front. Ṣé nígbà tó wá bẹ̀rẹ̀ sí ní sọ òkò Dúpẹ́ Onítìrì, sísítà mi mọ iye òkò tó bà wọ́n? Kó tó wá di pé gbogbo ẹdínbò ló yá mi, sísítà mi yìí tí mò ń sọ ọmọọba Adéjọkẹ́ là ń wá, àbí kí ni Sunday mo sísítà mi yìí ó wà l'Amẹ́ríkà kọ́ ló máa ṣe dáadáa fún wọn, kí n má gbúrò bànújẹ́ lórí wọn, kọ́ má gbúrò bànújẹ́ lórí mi. Ọmọọba tí bàbá Adeniran sọ̀rọ̀ nípa wọn yìí, woman yìí dìde open prayer group every Tuesday,
every Tuesday tó bá ti di 8 lálẹ́, I think it's Nigerian time, ló máa bẹ̀rẹ̀ prayer yẹn. Every Tuesday the prayer yẹn máa bẹ̀rẹ̀. Èrò pọ̀ bíbá nínú group yẹn. Kí ni wọ́n gbàdúrà fún? Òmìnira Yorùbá, kí Yorùbá bọ́ lóko ẹrú. Kí ìran Yorùbá bọ́ lóko ẹrú. Èmi náà ṣe prayer group. Títí wọn la máa kọ́kọ́ ṣe tọ̀dọ̀ ti tèmi, àìsùn lèmi àtàwọn group mi máa fi ṣe àwọn olórí kò lọ títí à ń kó. Ìṣòro la máa fi ṣe. Àtẹni tó wà l'Amẹ́ríkà, àtẹni tó wà ní Canada, àtẹni tó wà ní Nàìjíríà, àtẹni tó wà ní UK, àtẹni tó wà ní Dublin, àtẹni tó wà káàkiri làwọn èèyàn ti wà ní group tèmi náà. Màmá mi kan wà ní Badagry. Ó ní Mary, bó ṣe máa lead the prayer lélẹ́yìí. Ìyá yóò ní sùn, tá máa ṣe ṣòro. Olúwa gba Yorùbá nation fún wa. Gbogbo effort yẹn dẹ̀ waste yẹn. Tí bá kúrò nínú program ti sister mi Ọmọba, prayer group títí wọn ti bá kúrò bẹ́ẹ̀, máa bọ́ sínú tọ̀dọ̀ ti tèmi. Wípé kí ìran Yorùbá lè bọ́ lóko ẹrú. Ẹ wá bọ́ síta lady, ẹ wá sọ fún wa sí. Ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti ráyé, ṣe ti rí wípé àti débi tá ń lọ. Àti débẹ̀. Iṣẹ́ ṣì wà fún wa láti ṣe. Nítorí àwọn tí nígbà táwọn bàbá Adeniran tí wọ́n pull out kúrò láàrin wa. Àìmọye àwọn ẹlòmíì tó bá tuntun ti mount sáàrin wa. Tó bá tún jẹ́ informant. Tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ níbi tí bàbá Adeniran ṣe dé láàrin Yorùbá nation, Odùduwà nation. Tó bá bẹ̀rẹ̀ títí wọn. Tó bá lọ fún àwọn bàbá Adeniran lábọ̀. Ṣé rí wípé àfi ká múra dáadáa báyìí, ọmọ Yorùbá? Ṣé rí pé àfi ká múra dáadáa? Ẹ wá wo gbogbo àwọn tó ṣe wàhálà. Gbogbo wàhálà yẹn wá já sásán. Gbogbo àìsàn ìṣòro àárọ̀ ọ̀sán alẹ́, gbogbo ẹ lọ lásán. Gbogbo gúrùpù ó lọ lásán. Ká wá padà sí orí àwọn tó dá owó. Tí mo bá rántí pẹ̀lú ìyà ìlú òyìnbó, bí mo ṣe ní mo gbé abroad tó, ìlú tí mo máa ń bẹ náà pé kí n má wà, Amẹ́ríkà àti Canada ní fún òtútù. Ẹ wá lọ wo àwọn tó wá ń ṣe jù sínú struggle yìí. Ẹ bá wọn l'Amẹ́ríkà. Gbogbo owó wọn tó ń rí wọ́n rú sórí Yorùbá nation. Kí wọ́n wá lè bọ̀, a fẹ́ padà sílé. Àwọn ìyá mi ti lò 70 years, àwọn ìyá mi ti lò 80 years. Àwọn ẹlòmíì ti lò 40 years l'Amẹ́ríkà. Mo ti rẹ́ni tó pè mí rí tó sọ pé àwọn ti lò 65 years l'Amẹ́ríkà. Mo ní ẹjọ́ báwo l'Amẹ́ríkà ṣe rí nígbà títí rí yẹn. Mo ní ẹjọ́ báwo ló ṣe rí. Igbó kìjìkìjì ṣì máa wà l'Amẹ́ríkà gbà yẹn o. Èló ló gba físà, èló ló ra tíkẹ́ẹ̀tì ní ọdún tẹ̀ ń sọ yìí. Bí mo ṣe ń question wọn nìyẹn. Pé ẹjọ́ èló ló ra tíkẹ́ẹ̀tì. Ẹ bá ń pín ètò ìbò fi Elédùmarè bẹ̀ yé ọmọ Yorùbá tàtà. Tó bá sì jẹ́ pé kò sí nǹkan tó jẹ́ Odùduwà nation àti Yorùbá nation ni. Ká kú máa wò. Ọ̀run máa wó ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan. Ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé bí gbogbo èèyàn sọ pé àwọn ò ṣe Yorùbá nation mọ́, Ọlọ́run máa gba Odùduwà nation yẹn fún wa. Mi ò kọ̀ mọ̀ gbà ní. I have that belief because mo ti rí ní wípé Nàìjíríà pé owó ni èmi ò ṣe lè give up. Ìbá àwọn ọmọdé yẹn mo kó give up lẹ́nìí. Ìbá àwọn bàbá Akíntóyè kan give up. Èmi á sì bọ́ síta máa sọ fún yín pé ẹ̀yin èèyàn. Yorùbá nation no go back ni. Odùduwà nation no go back ni. Èyí tẹ́ bá ti pè bẹ́ẹ̀, a máa gbà. Torí kéde nínú ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láláìṣẹ. Ẹ lọ wo gbogbo àwọn pásítọ̀, gbogbo àwọn wòlíì tí wọn ò tí ì jẹ dòdò. Tó bá sọ lọ sọ̀bọ̀, ọba ní Nàìjíríà máa pé. Ẹ wo àtìgbà tí Barrister ti lálàá. Ṣẹ́yìn èèyàn ti gbàgbé ni. Ẹ wo àtìgbà tí Barrister ti lálàá, bóyá tẹ̀lébí ti dáyé. Tó lòun lálàá wó rí wípé orílẹ̀-èdè kan ogun dìde bẹ̀. Ó wá pé àwọn èèyàn wá ń sá kíjokíjo ní kálukú wá lọ ní ìlọ títí ẹ̀. Nàìjíríà dé àkọ́gbọ̀gbà ni. Ṣùgbọ́n èmi sọ fọ́lọ́ pé kó jẹ́ kó jásìkò títí wáyé. Kó má tún jáwọn generation bí ló máa wá ṣẹlẹ̀ lórí wọn. Because tó bá máa wá padà ṣẹlẹ̀ lórí àwọn generation bí tó bọ̀, ìyà yẹn máa ti pọ̀ jù. Nǹkan máa ti bàjẹ́ jìnà. Tí bá parọ́ ẹja mi, nǹkan máa ti bàjẹ́ jìnà. Ọmọ Yorùbá tàtà. Wàhálà wa ò ní já sásán.
Tinubu máa lo ọdún mẹ́jọ á pé o á lọ o. Mo wo bí ta ti fẹ́ mú ìyá yẹn tí ọdún mẹ́jọ Tinubu bá pé tó bá lọ tán bàbá Adeniran ẹ̀kẹ́ yín àpapọ̀ àwọ̀ yín aṣábì ilẹ̀ Galilee àwọ̀ yín tó fírẹ̀ṣì táṣọ funfun yọ lára yín tó dúró re lọ́rùn yín yẹn kí nǹkan bí wà tó tún jáṣọ funfun kọ́ gbé sí yín lọ́rùn kò ní dúró tó bá di ìgbà yẹn ẹ lọ kọ̀ sílẹ̀ nítorí pé kí ni wọn ò ní bá wa ṣe lójú bọ̀rọ̀ ṣe bóun ni wọ́n tuntun ti yọ pírẹsidẹ́ǹtì bí gọ́fúnà wọn ní Ládìpọ̀ lóṣòdì wọ́n ti yọ kúrò sí wọ́n ti fọmọ Yorùbá sí general of army staff wọ́n yọ kúrò wọ́n fọmọ Yorùbá sí CCPN wọ́n yọ kúrò wọ́n fọmọ Yorùbá sí ti DSS olórí àwọn DSS tó jẹ́ pé Fúlàní ni mo mọ máa yẹ ìjọ tó wá wò mí tó ní kọ́ lọ mú mi wá tó wá yọjú wò mí báyìí pé so you are Lady K ìwọ only I hope you are enjoying this place. Only no, how do you have to enjoy it? Since you know how to do video, so you should be able to enjoy it. Igbo lo to mo ni ejo tale ni ologa awon niyan mo ni atemi ba mi. Mo jeje bere. Tinubu ti gban yo, ó ti fọmọ Yorùbá síbẹ̀ o. Ọlọ́pàá ó gban yo, ó fọmọ Yorùbá síbẹ̀ o. Tíkà ó gban yo, ó fọmọ Yorùbá síbẹ̀. Bẹ́ẹ̀ tí Tinubu bá lọ tán. Ṣebí Tinubu gbogbo wọn yo sìn. Ó fi Yorùbá síbẹ̀ kò sẹ́ni tó láṣẹ àti yẹ lọ́wọ́ wò máa wá wò bí àwọn máa bí láyà tí mi ò lè kà tán máa bá ńlá kó anybody dá nígbà tí Tinubu bá lọ tán tó bá bẹ̀rẹ̀ sí ní pààrọ̀ wọn padà tó wá kó Fúlàní síbẹ̀ máa wo ẹni tó máa yẹ ìjọba tó bá débẹ̀ nígbà yẹn máa wo ẹni tó máa yẹ lọ́wọ́ wò ṣé àwa Yorùbá sọ wípé a lè jókòó ká ro àròjinlẹ̀ ká má jẹ́ kí ohun tá fẹ́ jẹ kó ba ọjọ́ ọ̀la wa jẹ́ ni a máa learn in a hard way. Ọlọ́run tó gbé very dark man dìde pẹ̀lú language you will learn in a hard way yẹn. Ó ní ìtumọ̀ àwọn èèyàn láàmú. Màá wá wo ẹni tó ṣe bí Tinubu ṣe gbogbo ẹsẹ̀ ṣé wọ́n yẹ lọ́wọ́ wò. Ládìpọ̀ lóṣòdì wọ́n ti gbà kúrò lọ́wọ́ Yíbò. Bó ti lè jẹ́ pé àwọn yẹn ti wá wà ọmọ àlè nílẹ̀ Yorùbá. Wọ́n ti fi Yorùbá síbẹ̀. Ẹ sọ fún mi gbogbo pọ́ọ̀tù gbogbo tíkà gbogbo DSS gbogbo sójà gbogbo central bank gbogbo ẹ̀ tí Tinubu tó yọ àwọn tó wà bẹ́ẹ̀ kúrò tó fi àwọn ọmọ Yorùbá sí ta ló yẹ Tinubu lọ́wọ́ wò ta ló pè lẹ́jọ́ ta ló bá jà sí gbogbo wọn lajúlẹ̀ ni pé you will collect ojú wa ló máa ṣe ta ló bá wá collect yẹn àwa ní àwọn ọmọ Yorùbá tó bá ṣẹlẹ̀ Tinubu tó bá ṣe gbéjọba lẹ̀ báyìí ẹni gbúrú ẹ̀bọ ní Nàìjíríà ó lọ nìyẹn àtúwá ṣọ́ọ̀kì yìí wípé tó bá máa fi dìgbà yẹn báyìí ẹ lè gbọ́ pé bàbá ti ta tẹ́rù ń pa bàbá máa fi ọ̀rọ̀ yìí ẹ̀yin ọmọ Yorùbá bàbá lè wá padà fi ṣe wípé kójú máa rí bí gbogbo ara lògùn ẹ̀ kí bàbá kẹrù ẹ̀ lẹ́ẹ̀kọ́ ṣe kiri kó lọ kí bàbá dágbére fáyé kí lẹ fẹ́ ṣe sí ó ti achieve amen kò dẹ̀ ní jẹ́ kí ayé òun tún wá padà bàjẹ́ mọ́ awáwọ̀rọ̀ kan fi ṣàdá àbí ìrìtẹ́rí Tinubu yẹn jẹ́ni tó rọ́gúnṣẹ́ Tinubu rọ́gúnṣẹ́ kò send ohun tó bá gbà ló máa fún tẹ bá gbọ́ pé kójú máa rí bí gbogbo ara lògùn ẹ̀ ni Tinubu máa fi ṣe láfítà tó bá lo tẹ́nu ẹ̀ pé tán ẹ jọ kí lẹ fẹ́ ṣe tó bá wá gba gbogbo agbára kúrò nílẹ̀ Yorùbá padà ẹ wo gbogbo owó tó wọlé sí Lagos State sí gbogbo ilẹ̀ Yorùbá Àbújá ló ń kó gbogbo ẹ̀ lọ gbogbo ohun àmúṣe agbára orílẹ̀-èdè tó wà ní ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ ló ti kó lọ sábùjá ló ti kó lọ tí Tinubu bá wá kúrò bẹ́ẹ̀ ní 2031 ẹ̀yin ọmọ Yorùbá tàṣà bàbá Adeniran kò ṣé ẹ wá rò pé kí ló máa padà ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá ṣé gọ́ọ̀fù pírẹsidẹ̀ntì kan wá dé nígbà yẹn á wá bẹ̀rẹ̀ sí ní máa yọ gbogbo àwọn ọmọ Yorùbá kúrò ẹ wá yẹ lọ́wọ́ wọn níbi yín léèrè wípé ó dà pé wèrè ti wà nú ẹ̀jẹ̀ gbogbo yín nígbà tí Tinubu yọ ọwọ́ ta ló yẹ Tinubu lọ́wọ́ wò Yorùbá ẹ jẹ́ ká jí opportunity nílé ẹja dá dúró Tinubu ò lè help wá Tinubu ò lè gbà wá agbára yìí ò lọ títí àsìkò ní ìgbà tó sì dé lónígbà ẹ̀ lò yìí ó máa lògbà ẹ̀ kọjá lọ ìgbà yìí máa kọjá lọ ọmọ Yorùbá tàtà pity will no pity himself ẹ wá raṣọ ẹ wo tí mo kọ́ sí ó bá kọ́ lọ mi mú ó bá kọ́ lọ mi mú
ẹ̀jẹ̀ Jésù ọmọ Mary ó bá kọ́lọ̀ mi mú ẹyin rèé ṣe ti ráyè bó ṣe rí ṣe ti rí ṣe ti ráyè ẹ ti rí wájú ẹ ṣe rí aṣọ tẹ́ ń wò lọ́rùn mi mo ní oríṣiríṣi kọ́lọ̀ mo ní kọ́lọ̀kọ́lọ̀ lóríṣiríṣi òun ní gbogbo ẹ̀ ló dẹ̀ ní 2 pockets mo ní long one, this one is long, mo ní short tó jẹ́ 3/4 mo láwọn aṣọ lóríṣiríṣi ẹ wá patronize mi wá ra aṣọ tọkùnrin náà wà ohun tí mò ń tẹ wá bá mi rẹ bá mi ṣí ètò ẹ bá ṣe gbádùn ètò ìsìn tọrọ mi bá ṣe mú yẹsì ẹsìn sí nìkan ṣe bá mi fọ káàkiri ayé káwọn èèyàn lè wò ó pé ẹ bá mi pín yes mo ní lóríṣiríṣi mo láwọn àdìrẹ ẹ̀yin tẹ́ bá jẹ́ fans àdìrẹ àìdá ọkùnrin ni yín obìnrin ni yín mo láwọn àdìrẹ fọkùnrin mo ní fóbìnrin ẹni mo style àdìrẹ tẹfẹ fọkùnrin tí ó sì ṣé Senegal lẹfẹ ṣé dashiki lẹfẹ ṣé bùbá àti ṣòkòtò ṣé kẹ̀mbẹ̀ lẹfẹ gbogbo ẹ̀ ni mo ní ready to wear ẹ ra nǹkan yìí kẹ́ wọ̀ lọ ní ẹni party tẹ́ bá fẹ́ lọ ẹ fẹ́ polongo ògo Áfíríkà ẹ gbé wọbẹ̀ tó rọmọ ológo ni wá ẹ gbé ògo wọlé ẹ gbórí wọlé ẹ ṣe fàájì ayé yín kò sí nǹkan tó fi ń ṣe èèyàn kò sẹ́ni tó máa dìé lọ́wọ́ mú sí so gbogbo aṣọ ló wà bí mo ṣe ní tọkùnrin mo ní tobìnrin mo dẹ̀ láwọn lace fóbìnrin mo láwọn damask mo láwọn aṣọ òkè fóbìnrin mo ní wọn so ẹ patronize mi lẹ́yìn ẹ̀wọ̀n ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ọṣẹ ìṣẹ́gun àwọn spiritual items tẹ́ bá gbọ́ pé àdúrà ló ń gba agbára ńkọ́ àdúrà ló ń gba agbára kọ́ o kò ṣe dúró wò ó ẹ má worry next program wa inú spiritual store wa ni màá ti lọ ṣe òun ní anything tẹ́ bá face tẹ́ bá fẹ́ lo spiritual something fún ẹ contact Lady K Ìfẹ́ Olúwaṣọ ìbájẹ́ fún ìgbéyàwó ìbájẹ́ fún iṣẹ́ arọ́bí ìtúwọ́ ẹ̀bẹ̀ àwọn àgbà ìkórira àmúbọ́ owó aláǹtakùn àlákàlà oúnjẹ jíjẹ lójú oorun ìbálòpọ̀ ojú oorun àṣínà ọ̀la àrùn ìnàkóre àti bẹ́ẹ̀ lọ mo ní gbogbo iṣẹ́ yẹn lọ́wọ́ tó confirm máa jẹ́ bí idán ẹ̀yin tí marriage yín tí ò stable mọ̀ tẹ́lẹ̀ fẹ́ kó dúró padà ẹ kàn sí Lady K Ìfẹ́ Olúwaṣọ ìgbéyàwó yóò ní túká ṣẹlẹ̀ àwọn màmá bàbá tí wedding wọn lò 30 years 40 years wọ́n fàdúrà àti ní ilé ayé ogun ni àdúrà ni wọ́n fi tì í Ọlọ́run dẹ̀ jẹ́ kó ṣe kíni kó jáwé olúborí so ẹ̀yin náà lè jáwé olúborí láti ṣẹ́gun ọ̀tá nínú ìrìn àjò yín gbogbo lórí ọmọ lórí ọkọ lórí iṣẹ́ yín tí ẹ bá súnmọ́ Ọlọ́run dáadáa èmi ò gbókèlé kankan ju Jésù lọ tẹ́ bá gbọ́ Jésù ẹ̀rù rẹ tó bá Ọlọ́run ìyanu Jésù ni òun nìkan náà ni ó dẹ̀ wà síbẹ̀ tó ń ṣiṣẹ́ ìyanu ó ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu síbẹ̀ so gbẹ̀yìn tẹ́ bá nídìí àwọn nǹkan àdúrà ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ ẹ̀yin tẹ́ bá nídìí àwọn lọ́fíńdà lóríṣiríṣi ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ ẹ̀yin tẹ́ bá nídìí àwọn wig lóríṣiríṣi ẹ pè mí ẹ nídìí àwọn jewelries àwọn earring lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ pè mí bákan náà gbogbo ẹ̀yin tí ẹ bá wá fẹ́ ra product iléeṣẹ́ TL Natural Herbal ẹ̀yin náà ẹ tún pè mí ó wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣọ àgúnmu diabetes tó confam àgúnmu manpower tó confam àti bẹ́ẹ̀ lọ ó wà kò sí ti jẹ̀díjẹ̀dí náà wà ó wà ti manpower náà ó wà gbogbo ẹ̀ ló wà so bó ṣe jẹ́ nìyẹn lẹ́yìn èwo ló tún kù tá àti polówó èwo ló tún kù àti polówó jewelries ẹ̀yin tó bá fẹ́ ra oyi original ẹ jẹ́ lọ kó oyi wá oyi gidi original honey original ẹ wo confirm original oyin lélẹ̀ original mo láwọn size tí ó tó yìí ṣe ti rí báyìí mo ti seal ẹ̀ báyìí big size pápátá tí mo ní náà I have 3 size these ones are big size ṣẹ́yẹ́lẹ̀ ìgò méjì no ó kù díẹ̀ kó pé gò méjì mo ló ní gò kan àbọ̀ but eléyìí báyìí ó ti fẹ́ pé gò méjì tán díẹ̀ ló kù kó pé 2 bottle tó wà ń bẹ̀ oyin gidi ṣẹ́yẹ́ oyin gidi iṣẹ́ tó máa ń ṣe pọ̀
bó ṣe wà ìkẹ́kọ̀ọ́ máa la lára gangan kẹ́ máa fi ṣàdúrà fúnra yín ó máa ṣiṣẹ́ ẹ máa rí changes ẹ máa rí ìyanu Ọlọ́run òun ló fi jẹ́ pé oyin gidi ni mo máa ń lò fún gbogbo àwọn iṣẹ́ mi tó bá jọmọ́ iṣẹ́ olóyin tí mo bá fẹ́ prepare oyin gidi ni mo máa ń lò Ọlọ́run dẹ̀ ṣe kí ni ó fàṣẹ sí so ẹ̀yin tẹ́ bá fẹ́ ra oyin any country má bá yín send ẹ̀ má bá yín send ẹ̀ kò síbi tí mi ò lè send ẹ̀ sí yes má bá yín send so oyin ti wà dáadáa dancing because people were rushing it so I have to order for more so ó dẹ̀ ti wà mi ò change ọwọ́ oyin mi gbogbo oyin tí mo ní confam ni so bó ṣe jẹ́ nìyà ní ìjù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K ìfẹ́ olúwa aṣọ èyí tábà tún rántí ti polówó àmọ́ polówó ń jọ mi ẹ wọ́n bá mi raṣọ if you want to come to my shop you are free to come to 76 Wentworth Street I'm meeting downtown if you know you can't come you can send somebody to come and select for you tẹ́bà dẹ̀ lè wá àbí tẹ́lẹ̀ wọ́n wá ẹ pè mí kájọ ṣe fídíò call màá fi wọ́n wọ̀nyí lórí fídíò call ojú òní tí wà mí ní wáyé tẹ́ wá jọ gbogbo ojú tó wo ètò yìí gbogbo etí tó gbọ́ ètò yìí ojú yóò ní rí bí etí yóò ní gbọ́ bí lágbára ọ̀nà ẹ̀ nígbà pé ìbànújẹ́ ìfẹ́lẹ́dùnmarè bẹ̀yẹn bá mi share ètò yìí bá mi share sí gbogbo WhatsApp contact ẹ bá mi share fún gbogbo àwọn olólùfẹ́ yìí ẹ bá mi share fún gbogbo àwọn tájọ́ ṣe Yorùbá Nation ká lè tètè mọ́nú ọdún tá a máa dọ̀rùn lásì àti kó àwọn èèyàn tí ò yẹ ká kó mọ́ra àti kó wọn mọ́ra wọ́n dẹ̀ ti wọlé sí wa láàrin wọ́n ti bá wa jìnnà gan gbogbo àwọn táwọn nínú wọ́ọ̀lù yẹn they are all what Yorùbá Nation campaign so bó ṣe jẹ́ nìyẹn ó dàbọ̀.